kú lé là ń kára lé ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà àkó ojúmọ́ ṣe dáadáa lájí ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ báyìí ní màá mọ́ ẹ̀yin àti èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mo bá ṣe máa ń ṣe orúkọ tèmi ò yí padà o èmi náà ní ọmọ yín olólùfẹ́ yín Adéníjì Yétúndé Olúwaṣeun tí mo tún máa ń pera mi ní Àṣàbí àrà èmi làṣàbí ìkọ́ ọmọ baálẹ̀ tó jọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n là ń pè lágbà oyè lónìí lórí òwe tí mo fẹ́ kájọ gbéyẹ̀wò ló sọ wípé bí kú ilé ò bá pani tòde ò lè pani eléyìí túmọ̀ sí wípé ẹni tó súnmọ́ ni pẹ́kípẹ́kí bí iṣan ọrùn òun ló ń ṣe ni àbẹ́ni tó mọ ni òun ló ń ṣènìyàn fún àpẹẹrẹ bóyá o lè lọ jà nílé èèyàn kan tí olè yẹn mọ bó ṣe máa wọlé tó mọ bó ṣe máa jáde tó bá wá ṣe ìwádìí ẹ̀ tó bá rí wípé o lọ́wọ́ ara àlé ní ó làwọn Yorùbá ṣe máa ń palówe wípé bí kú ilé ò bá pani tòde ò lè pani ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ jẹ́ ká máa gbìyànjú láti máa lo òwe yìí lóòrèkóòrè àti gbàkúgbà ẹ jẹ́ ká máa rí pé à ń mú un lò tí yóò tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ire o ó dàbọ̀.